A kú dédé àsìkò yìí, yóò dára fún wa ní agbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojúwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tún gbẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé ní ẹ̀kúnrẹ́rẹ́. Ẹni tí í ṣe alákòóso fún ọ̀rọ̀ agbára iná ọba ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ọ̀gbẹ́ni Adébáyọ̀ Adélabú Ohman ló ti tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí iná ọba èyí tó ń ṣe ségesège tí ò dúró dédé láti bíi oṣù méjì mẹ́ta sẹ́yìn báyìí. Ó ní òun tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè yìí látàrí ìṣòro tí wọ́n ń dojúkọ lórí iná ọba nílẹ̀ yìí, èyí tó ń gbà wípé ó ti ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn olókoòwò kéékèèké, ńláńlá, àwọn ilé-iṣẹ́, ilé-ìwé àti àwọn tí wọ́n ń lò ó fún lílò ti ilé. Gẹ́gẹ́ bí Adébáyọ̀ ti sọ̀rọ̀ náà nílùú Àbújá lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ èyí tó wáyé ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí. Ó ní kò ṣẹ̀yìn àwọn àdójúkọ kéékèèké kan èyí tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka iná mọ̀nàmọ́ná tí ṣe iná ọba ní orílẹ̀-èdè yìí. Adébáyọ̀ tó sọ wípé òun mọ ọ̀pọ̀lọpọ̀ àdójúkọ èyí tí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń dojúkọ pẹ̀lú iná ọba, pàápàá jù ní àsìkò ọ̀gbẹlẹ̀ èyí tí ooru tó pọ̀ tó sì jẹ́ wípé àwọn ènìyàn nílò láti fi iná ọba ṣe ohun èlò èyí tí ó mú ara wọn sílé, ṣùgbọ́n tíná ọ̀hún tí ò sí rárá fún wọn láti lò. Nípa ìdí èyí, ó ní òun mọ̀ wípé lótìtọ́ ní lódodo làwọn ọmọ Nàìjíríà bínú sí ìjọba àpapọ̀, pàápàá jù òun tóun jẹ́ alákòóso fún ọ̀rọ̀ agbára. Nípa ìdí èyí, ó dọ̀bálẹ̀ gbalasa síwájú gbogbo ọmọ orílẹ̀-èdè yìí wípé kí wọ́n fọwọ́ wọ́nú, kí wọ́n fi yèdénú, kí wọ́n jègbùrẹ́ awolùgbẹ̀bẹ̀ nípe ọ̀rọ̀ iná ọ̀hún. Ó ní àtúnṣe yóò bẹ̀rẹ̀ báyìí, léyìí tí oníkálukú yóò bẹ̀rẹ̀ sí ní máa jẹ mùkúntùn ìgbádùn iná ọba ní òrèkóòrè lórílẹ̀-èdè wa Nàìjíríà, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Adébáyọ̀ Adélabú, alákòóso fọ́rọ̀ agbára orílẹ̀-èdè yìí tó ti ẹnu rẹ̀ jáde. Ìjọba ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti gbé ìgbésẹ̀ akọni báyìí láti lè dẹ́kun àwọn ìjàmbá ọkọ̀ èyí tó ń wáyé lemọ́lemọ́ lóòrèkóòrè ní agbègbè Sango lọ sí Tógèètì ní ìpínlẹ̀ Ògùn. Iléeṣẹ́ ọba ìpínlẹ̀ Ògùn tó rí sí ọ̀rọ̀ àyíká àwọn ni wọ́n bínú jáde tán lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí, léyìí tí wọ́n gba agbègbè Sango lọ sí Tógèètì tí wọ́n gba ibẹ̀ lọ títí lọ sí abẹ́ afárá ti Sango. Gbogbo àwọn ilé ìtajà kéréje àti àwọn àyè èyí tí wọ́n kọ́ lọ́nà eléyìí tí ò bá òfin mu sí àwọn ẹ̀bá ọ̀nà gbogbo ẹ̀ pátá ní ìjọba ìpínlẹ̀ Ògùn dàwó lulẹ̀, tí wọ́n sì lé àwọn ènìyàn ń kúrò láwọn ẹ̀bá ọ̀nà èyí tí wọ́n gbà wípé ó pẹ̀lú ohun tó ń ṣe okùnfà àwọn ìjàmbá ọkọ̀ èyí tó ń wáyé lemọ́lemọ́ ní agbègbè Tógèètì láti abẹ́ afárá Sango báyìí. Ẹ̀ka iléeṣẹ́ ọba tó ń rí sí ọ̀rọ̀ àyíká látọwọ́ akọ̀wé àgbà àjọ ẹ̀ka náà, ọ̀mọ̀wé Kafayat Lawal, èyí tó fi ọ̀rọ̀ náà fún àwọn oníròyìn ṣe lálàyé wípé ọ̀pọ̀lọpọ̀ ìkìlọ̀ ní ìjọba ìpínlẹ̀ Ògùn ló ti fi léde fún àwọn ènìyàn ọ̀hún, ṣùgbọ́n tí wọ́n ń gúnpá sí ọ̀rọ̀ ìjọba látàrí àwọn ìjàmbá ọkọ̀ kan èyí tó wáyé ní agbègbè Tógèètì ní kòpẹ́kòpẹ́ yìí tó mú ẹ̀mí àwọn ènìyàn lọ lọ́pọ̀lọpọ̀, tí ìjàmbá ọ̀hún tún wáyé léraléra ní agbègbè náà, ló mú ìjọba wò wípé àwọn ènìyàn tí wọ́n ń kọ́ ibùdó ìtajà sí ẹ̀bá ọ̀nà ló fà á tí àwọn ènìyàn ò rí ọ̀nà gbà
ààyè tí wọ́n pèsè fún àwọn ẹlẹ́sẹ̀ ní ẹ̀gbẹ́ títì ń làwọn ènìyàn ni wọ́n ti sọ di ààyè ìtajà èyí tó ń lé àwọn ènìyàn kúrò bọ́ sí ojú títì. Wọ́n ní gẹ́rẹ́ tí ìjàmbá ń bá ṣẹlẹ̀ òun ló fà á tí ọ̀pọ̀ ẹ̀mí tó ń bá lọ. Ní báyìí gbogbo wọn pátá ò ní wọ́n ti lé kúrò lẹ́bàá ọ̀nà tí wọ́n sì ti wó àwọn àpótí ìtajà wọn tí ìjọba sì ṣèlérí wípé wọn yóò pèsè ààyè míì fún wọn nínú ọjà dáadáa tí ẹ̀mí àti ààbò tó dájú yóò wà lórí àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti tẹ àwọn afurasí mẹ́ta kan èyí tí wọ́n ká ẹ̀yà ara ọmọ ènìyàn mọ́ wọn lọ́wọ́ o ní ìlú Ìbàdàn tí í ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ látẹnu alukoro wọn DSP Ayọ̀ládé Ọláyínká bó ti ṣe lálàyé sọ wípé àwọn ọlọ́pàá tí wọ́n ń dó èyí tí wọ́n máa ń wà ní ojú ọ̀nà fún ìdánidúró àti àyẹ̀wò àwọn ni wọ́n ṣe alábàápàdé ọ̀kadà alùpùpù kan èyí tí wọ́n dá dúró pẹ̀lú àwọn nǹkan tí wọ́n bá lọ́wọ́ rẹ̀ tó mú ìfura dání ni wọ́n ṣe ní kútú ohun tó ń bẹ lọ́wọ́ ọlọ́kadà ọ̀hún. Ẹni tí ń wa alùpùpù náà nígbà tí yóò fi tú ohun tó ń bẹ lọ́wọ́ rẹ̀ èyí tó gbé sórí alùpùpù rẹ̀ èyí ni wọ́n rí wípé ẹ̀yà ara èèyàn òun ló ń bẹ níbẹ̀. Gẹ́gẹ́ bí ìwádìí èyí tí wọ́n ṣe látẹnu ẹni tí ń wa alùpùpù ọ̀hún òun ló padà jẹ́wọ́ wípé lótìtọ́ lódodo ẹ̀yà ara èèyàn òun ló ń bẹ níbẹ̀. Ènìyàn ọ̀hún èyí tí wọ́n ká iṣẹ́ nǹkan ọ̀hún mọ́ lọ́wọ́ ní agbègbè Adékilẹ̀ Agúgù ní ìlú Ìbàdàn lọ́hùn-ún òun ló padà jẹ́wọ́ wípé kí wọ́n ṣe òun pẹ̀lẹ́ òun nìkan kọ́ ó ní àwọn ènìyàn tóun ta ẹ̀yà ara èèyàn òun fún èyí tí wọ́n sì ní kó léwájú láti mú wọn lọ síbẹ̀. Níbẹ̀ ló ti ní àáfàá kan èyí tí wọ́n pe orúkọ ẹ̀ ní àáfàá Ọ̀nàlápọ̀ Táíwò tí í ṣe ẹni ọdún mẹ́rìndínláàádọ́ta 46 years òun lẹ́ni àkọ́kọ́. Nígbà náà ló tún ní pásítọ̀ kan èyí tí wọ́n pè ní pásítọ̀ Ayọ̀délé Táíwò tóun náà jẹ́ ẹni ọdún márùnléláàádọ́ta 55 years. Ọkùnrin ńlá àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún èyí tí wọ́n ti wà ní àkóló àwọn ọlọ́pàá fún ìwádìí. Ó ní àwọn èèyàn tóun gé ẹ̀yà ara wọn ni òun rí wọn ní agbègbè Oríta Apẹ̀rìn nílùú Ìbàdàn. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti tẹ àwọn afurasí 5 kan tí wọ́n jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tí wọ́n dá wàhálà sílẹ̀ ní agbègbè Iléṣà lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ èyí tá a wà nínú rẹ̀ yìí. Ẹni tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun òun ló ṣe lálàyé fún àwọn oníròyìn. Ó ní ìkọlù àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn 2 kan ló wáyé ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí níbi tí wọ́n ti ṣe àwọn ènìyàn léṣe. Lẹ́yìn náà tí í ṣe ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí ní agbègbè ọ̀hún nígbà tí àwọn ọlọ́pàá àwọn igun adìgbòlùjà àti àwọn tí ń fọwọ́ ṣìkún òfin mú ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí wọn ní ìlú àti ní àwọn agbègbè tí ìkọlù náà ti wáyé ni wọ́n rọ́wọ́ tó àwọn 5 kan èyí tí wọ́n ní àwọn tiẹ̀ kọ́kọ́ rò wípé àwọn jàǹdùkú lásán ni, ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n rọ́wọ́ tó àwọn 5 náà tí ìwádìí bẹ̀rẹ̀ lẹ́nu wọn fi hàn wípé ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni àwọn 5 ọ̀hún èyí tí wọ́n ká àáké, ọ̀bẹ tó ń ti àwọn oògùn abẹnugọ̀ngọ̀ ṣùàṣùà tí wọ́n ká mọ́ àwọn 5 ọ̀hún lọ́wọ́ Níbẹ̀ ni wọ́n ti rí wípé àwọn 5 ọ̀hún nínú wọn pẹ̀lú àwọn tí wọ́n ṣe ìkọlù láàrin àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tó wáyé ní agbègbè Iléṣà ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí èyí tí wọ́n sì ti kó àwọn 5 náà wàyí ẹni tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun èyún Abíọ́dún tí í ṣe Ọ̀jẹ́làbí sọ wípé ìwádìí ṣì ń lọ lọ́wọ́ láti lè mú àwọn yòókù tí wọ́n jọ ń ṣe ìkọlù sí àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ara wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun kí ìlú náà kó lè mọ́ kúrò lọ́wọ́ àwọn ọmọ oníṣẹ́ ibi.
ọ̀hún. Lákòótán nínú ìròyìn wa fún ti tòní, ọ̀kan nínú àwọn òṣèré sinimá àgbéléwò ti èdè Yorùbá obìnrin tó tún jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ lórí ayélujára, arábìnrin Bíọ́lá Adébáyọ̀, òun mà ló ti tẹ́ pẹpẹ àforíjì báyìí lórí ẹ̀sùn àti ìfọ̀rọ̀wérọ̀ kan èyí tó ṣe lórí ètò rẹ̀ èyí tó pè ní Talk to Be pẹ̀lú Bàbá Ìjẹ̀ṣà. Gẹ́gẹ́ bí ìròyìn náà èyí tó jáde wọ́n ní Bíọ́lá Adébáyọ̀ ló gbé Bàbá Ìjẹ̀ṣà Lánrè Òmídìnà wá sí orí ètò rẹ̀. Níbẹ̀ ni Bàbá Ìjẹ̀ṣà ti bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé pàtó ohun tó gbé lọ sí ọgbà ẹ̀wọ̀n kó tó di wípé ó rí àánú gbà kúrò lọ́gbà ẹ̀wọ̀n ọ̀hún. Ó ní àtòun àti arábìnrin adẹ́rìn-pòṣónú obìnrin ni Princess tó fi mọ́ ọ̀kan nínú àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣeré sinimá àgbéléwò ti Yorùbá obìnrin eyín Ìyábọ̀ Òjó. Ó ní òun pẹ̀lú Princess ni wọ́n jọ lẹ̀dí àpò pọ̀ láti hùwà tí wọ́n hù fún òun láláìmọ̀ wípé tàkúté ibi ni wọ́n dẹ sílẹ̀ fóun. Bàbá Ìjẹ̀ṣà ní tẹ́lẹ̀ àtòun àti Ìyábọ̀ Òjó ó ní kòríkòsùn bí ọmọ ìyá ni wọ́n. Ó ní ọmọ rẹ̀ obìnrin Priscilla àti Festus wọ́n ti fi gbà kan gbé lọ́dọ̀ òun tóun sì tọ́jú wọn gẹ́gẹ́ bí ọmọ èyí tí òun bí nínú ó ní ṣùgbọ́n sí ìyàlẹ́nu nígbà tí ẹ̀sùn ọ̀hún látọwọ́ arábìnrin Princess tó jáde ó ní ilé èròǹgbà wípé Ìyábọ̀ Òjó yóò ṣe elégbè lẹ́yìn òun láti dóòlà òun kúrò nínú jàǹbá náà. Ó lóun gangan ló dúró bí eléṣù èyí tí ẹ̀wọ̀n ọ̀hún tó fi jẹ́ àfẹsẹ̀yá, ṣùgbọ́n òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwọn ọ̀rọ̀ tó ti ẹnu Bàbá Ìjẹ̀ṣà jáde rèé lórí ètò arábìnrin Bíọ́lá Adébáyọ̀ èyí tó pè ní Talk to Be. Wàyí ní gẹ́rẹ́ lẹ́yìn ètò náà ni Ìyábọ̀ Òjó, Princess ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dúnkòokò mọ́ Bíọ́lá, èyí tó mú arábìnrin náà láti bọ́ sí ìta gbangba tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jù lọ́wọ́ Ìyábọ̀ Òjó àti arábìnrin Princess, nítorí wípé ẹni tí ò ní jẹ́ káyó ó yẹ kí ènìyàn kó dáná oúnjẹ tirẹ̀ mọ́ oúnjẹ, gẹ́gẹ́ bí Bíọ́lá Adébáyọ̀ bó ti sọ, tó sì ti yọ fọ́nrán ọ̀hún kúrò lórí àwọn ètò rẹ̀ tó ń bẹ lórí ayélujára. Tó ẹ̀yin ará, ṣé Yorùbá bọ̀ wọ́n ní ká dọ̀bálẹ̀ kí rárá kò sọ wípé ká dìde ká má ga jù rárá lọ. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́tun rè míì ní iléeṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé òní lé wa, ọ̀nà òní náà wá. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.